Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy. Bismillahirrahmanirrahim. Ala inna awliya Allah la khawfun alayhim wa la hum yahzanun. Alladhina amanu wa kanu yattaqun. لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم الله ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون هذا بيان للناس وهدى وموعظة للمتقين ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون. بسم الله لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وبه نستعين. آمين. اللهم صل صلاة محسنة على سيد المحسنين صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. آمين. Ọlọ́run kágbárí gidẹ́wòmá pẹ̀lú ń dá sàlátì. Ọlọ́run kí agbárí gidẹ́wòmá pẹ̀lú ń dá sàlátì. Pẹ̀lú Sheikh Sulaimana ilé ìyá ẹ̀yìn òdì. Pẹ̀lú Sheikh Sulaimana ilé ìyá ẹ̀yìn òdì. Gbogbo kú mùsùlùmí Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ́ wọn. Gbogbo kú mùsùlùmí Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ́ wọn. Ọlọ́run kí agbárí gidẹ́wòmá pẹ̀lú ń dá sàlátì. Pẹ̀lú Sheikh Sulaimana ilé ìyá ẹ̀yìn òdì. Gbogbo kú mùsùlùmí Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ́ wọn. Bisimilahi kul huwa Allah. Bismillahir Rahmanir Rahim. Kul huwa Allahu ahad. Allahu samad. Lam yalid walam yulad. Walam yakun lahu kufuwan ahad. Àmín. Ìkẹ́ Ọlọ́run àti orí ajẹ́njẹ́ tán rẹ̀ kó máa bá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Mo rò pé bá a ti pọ̀ tó yọ ẹ káyọ̀ ń bá Nábì dáadáa. Sallallahu alayhi wa sallam. Ẹja wí lẹ́ẹ̀kan sí kó ń wá olókè. Sallallahu alayhi wa sallam. Àṣẹ́kùbọ̀ oore àti àánú tó wà lára sàlátù tá a tọrọ fún Muhammad Sallallahu alayhi wa sallam. Gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti lọ nílùú yìí láti rí àfáàgbà bàbá wa ṣẹ́wà álímì. Radiyallahu ta'ala anhu. mo ṣe báwọn ará bí iná ó ṣe bí àdúgbò wa tán máa ṣe ṣéwù. Radiyallahu ta'ala anhu. ó fi kárí gbogbo eérú wọn bẹ́ẹ̀ lẹ́rìgún mẹ́rẹ̀ẹ̀rin tí ń jẹ́ Ìlọrin. bàbá wa gbà lágàkà níbi tá a wà ń bì. bàbá wa ṣẹ́wà Adam. Radiyallahu ta'ala anhu. bàbá wa Sheikh Kamaluddin Al-Adabi. Radiyallahu ta'ala anhu.
bàbá wa Gbarigidoma radiyallahu ta'ala anhu. afa Gbalagbaji radiyallahu ta'ala anhu. afa Nkoro afa Bature afa Ojibara bàbá wa Nlekewu rahimahumullah. bàbá wa Sehu Salati rahimahumullah. àwọn tí ẹ̀mí tiẹ̀ náà máa rò pé àti àfa àbáyìí náà ó fi dérí àwọn tí ẹnìkọ̀ọ̀kan wa ìtara wọn jáde bẹ́ẹ̀ títí ó fi wá dérí bàbá wa tí a ti torí wọn jókòó lónìí bàbá wa Kawu Agaka Alhaj Ibrahim Fọlọ́nsọ Kawu Daudu Agaka Danjiya bàbá wa ọba Ìlọrin ẹ̀dàkọ̀ ẹ ṣe ṣéwù lẹ́ẹ̀kan náà. ṣéèkù. ẹ wí lẹ́ẹ̀kan sí i. ṣéèkù. ẹja wí lẹ́ẹ̀kan sí i. ṣéèkù. gbogbo oyèrú wọn yìí àti gbogbo àwọn tí ọlẹ́tọ̀ kí arántí wọn pẹ̀lú àdúrà tí wọ́n ń bẹ wájú Ọlọ́run ó fi dé rí gbogbo àwọn olóore wa àwọn tó yẹ ká ṣàdúrà fún jọ sí tá a ṣépè fún wọn àwọn tó yẹ ká yìn tá a bú wọn tá a mọ̀ọ́mọ̀ ṣe àwọn wo ni àwọn tí wọ́n jẹ́ káyé wọ́n dáa àwọn tí wọ́n jẹ́ akéwú àwọn tí wọ́n jẹ́ akàwé àwọn tí wọ́n jẹ́ akọ́ṣẹ́ tó yẹ pé ńjọ́ tí wọ́n ń lé wa lọ à ń bú wọn pé kí lọ́kàn tí ń bẹ̀ sẹ́yìn bàbá mi ni ẹnu Ọlọ́run nu kò ní da fẹ́ ń tọ́nà mí ọmọ tí ń lọ jìyà tó ṣe pé bí wọn ò bá lọ́wọ́ kún tí wọ́n ṣe fún wa ńjọ́ náà ẹni tó bú wa nu wọn ẹni tó lù wa nu wọn ó ṣeé ṣe kẹ́nìkọ̀ọ̀kan wa mọ̀ dẹrù kò tá a dé yìí ìyẹrù wọn bẹ́ẹ̀ tí wọ́n lẹ́tọ̀ọ́ sádùá àmọ́ kò yé wa ńgbà náà ìpè láńṣẹ́ fún wọn Ọlọ́run bá wa dúpẹ́ fún wa o. àmín. àmín. mo fi àwọn bàbá tá a dé akọ yìí mo fi kí àwọn àgbàlagbà ní àdúgbò tí a wà ń bí látẹ̀rí bàbá wa imam tí a wà ní ojúde mọ́tíláṣí wọn níbí bàbá wa imamu òkè àfà Agaka mo kí wọn bàbá wa doctor àbí professor ní Agaka níbí mo kí wọn gbogbo àwọn àlùfáà bẹ́ẹ̀ 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 bàbá wa Dr. Abdulhamid Agaka ó fi wá dérí gbogbo àwọn bẹ́ẹ̀ 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 tí kíkí wá tọ́ sí tí a gbọ́dọ̀ mọ́ sálámọ̀ sí wọn ẹ̀kọ́ tí Al-Qur'ani kọ́ wa ni pé la tadkhulu buyutan ghayra buyutikum hatta tastanisu wa tusallimu ala ahliha. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Salami jọ yára kun. ya ayyuhallazina amanu la tadkhulu buyutan ghayra buyutikum. ẹ sọ fún ìjìnlẹ̀ yìí kọ́ sànú àwọn ajá náà sì mi torí Ọlọ́run. hatta tastanisu wa tusallimu ala ahliha zalikum khairul lakum la'allakum tazakkarun. bàbá wa ajá náà sì bó tilẹ̀ wù kéèyàn ó tó àti kọ́dà nínú ìjà àfa tó o bá dádúgbò kan àwọn àfa tí wọ́n níbẹ̀ lọ gbọ́dọ̀ kọ́kọ́ kí orí wọn ò rí wọn torí pé jọ́tàdúgbò wọn ń dàrú àwọn ni wọ́n ń tò ẹ bá pe àfa kan pé ó wá jẹun ládùúgbò kan àfi kó fi tàwọn tí wọ́n ládùúgbò ṣe níjọ́ ọmọ èké kú tí ò ní ìdíwà sí àwọn ni wọ́n sì kú ẹ̀ tí wọ́n sì ṣàdúrà ń bẹ̀ tó bá dé yìí tí ó jẹ mọ́tò owó ẹ gbọ́dọ̀ wá dádúgbò òun kẹ́ wá ní báwo tí wọ́n ti jẹ́ lórí yẹn bá ṣe bẹ́ẹ̀ nítorí wọ́n bá gbé kú òun bẹ́ẹ̀ ò ní mọ́ lọ́wọ́ gbogbo àwọn afá aládùúgbò yìí ìjáfa ẹ̀jẹ̀ àgbàlagbà ní ìjọ méke ni kọ́dà yìí délé àwọn obìnrin kò ṣàdúrà fún wọn pé àánú Ọlọ́run yọ́nú Ọlọ́run kó máa bá wọn gbé. àmín. ó kí ìjókòó bàbá wa gbà
ajánásì níjòkó أدام الله ọlọ́run ní jẹ́ padà حياته síbú آمين mo kí àfa wa khalifa wa ní Sakama أدام الله حياته mo kí àwọn àfa wa ọmọ méjì lágbàjì níjẹta tí alájí wa kalẹ́ pè mí pé báyìí báyìí ṣẹlẹ̀ pé wọ́n sì sì tóra lágo 4:00 ọ̀dọ̀ àwọn àfa mọ́ wa bí n tí wọ́n ń lọ mo ní ẹja jọ lọ pàtàkì ẹ̀pọ́dọ̀ yín náà ní pè yí bá mi ẹja jọ lè jí sí ọlọ́run yìí wọ́n sì fi gbogbo ohun tí wọ́n ń ṣe é lẹ̀ àjọ wa bí nígbà tí wọ́n á pè mí pé wáàsí ń bẹ lónìí ibi tá a ti lè sì túra ẹ̀túnjájọ lè ṣe wáàsí ibẹ̀ náà wọ́n ní bisimilayi àwọn náà ní tí wọ́n ń ṣe àmọ́ wọ́n ní àbá ní kájáde ìgbàládá èsì tábà fi lé ń jẹ tán pé ẹjá wa náà ó lè ìgbàládá ọlọ́nkọ́ bá san yín lẹ́sàn-án rí. Àmín. bàbá wa ní ẹgbẹ́ wọn bàbá wa ìmáàmù ìtàjíà kàrà tọ̀ ọlọ́run ní jẹ́ máa padà sí ibú. Àmín. mo kí àfa wa rọ ìdú àgbà bàbá àbèjì ọlọ́run níjọ́ bàjẹ́ mo kí àfa mi nígbà tí mo dé yìí tí mo bá pé àfa wa Abdulatif ni wọ́n ń ṣe rọ ìdú mo á rí i pé ìjókòó yìí ṣe ìjókòó kékeré oní kí àbọ̀ ọmọ wọlé. wọ́n ní kí àwọn bàbá wa kún ọmọ wọlé bàbá wa àdúrà gbà. ṣé wa Abdulrasaki àdúrà gbà. bàbá wa àdúrà gbà wọ́n ní kún ọmọ wọlé. kọ́lọ̀ ń wọlé àwọn kọjá dùn àgbogbo wọ́n gbà. ọlọ́mọsà wọlé àwọn kọjá dùn àgbogbo wọ́n gbà. wọlé alájí àgbà lọ́dọ̀ ọlọ́run. wọlé bàbá wa alájí àgbà wọn ju ọlọ́run. mo kí àfa wa Abdulatif wà tí mo dé bí mo rí pé àwọn ni wọ́n ń darí ètò ó tún wá jẹ mọ̀ sí pé ìjókòó yìí kì í ṣe ìjókòó kékeré ìjókòó tí ẹjẹ wọn jókòó ẹ má bọ̀ báyìí ẹjọ báwọn tọ ok ẹ̀yin lẹ ń gbà wá lálejò lẹtọ wá pẹkẹ tó dé. èyàn mọ̀ pé ìjókòó yẹn ń ṣe ìjókòó kékeré ìjókòó táfà gbà ń darí ó ti kọjá pé ẹjọ́ mọ̀ kọ́ mọ̀ lè ṣe ọlọ́ntọ́pọ̀ yín lé láti jẹta dànàdò ní dọ́ládọ́túnlá àbùkù oníkànnì. آمين Àmín. mo kí bàbá wa tí wọ́n wọlé bá wa Sheikh Abdulrazak àdúrà gbà ọlọ́run wọlé ayé kọjá àdúrà gbogbo wa náà gbà. آمين ẹ̀yin ọ̀tọ̀nkùlé èèyàn gbogbo ẹni tí ń bẹ ń bí ni mo mọ̀ mo sì mo kọ́ wa mákòókò mo fi jókòó bàbá wa ọba lọ ni mo fi kí gbogbo wa ẹja ṣe ṣéwù شيخ ẹja ṣe ẹlẹ́ẹ̀kan sí شيخ ẹja ṣe ẹlẹ́ẹ̀kan sí شيخ ọlọ́run ní já الله máa padà sí. يعصمك من الناس. alájí wa ní alùkò alájí wa Abdulatif abi afa alájí wa Yusuf Jaji ẹ̀dàkùn mo kí yín alájí wa Abdulgani Majo gbogbo ẹ̀yin tó yẹ kí n dákọ̀ bẹ́ẹ̀ ẹ̀dàkùn ẹ̀fẹ̀ ríjì mi mo wá kí gbogbo ẹ̀yin ọmọ bàbá látẹ̀rí bàbá wa alájí wa tọ̀sọ̀ òfìdérí àwọn bàbá wa bàbá àbí alájí wa bàbá Kawu Agaka alájí wa ọmọtọ̀sọ̀ Kawu Agaka alájí wa Abdulkadiri bàbá Kawu Agaka alájí wa Tọ́lágbé Kawu Agaka alájí wa Ọláyínká Kawu Agaka alájí wa Bọ́lákalẹ́ Kawu Agaka alájí wa Ọlátúnjí Kawu Agaka ajá Maimunat Kawu Agaka alájí wa Bọ́lájókòó Kawu Agaka gbogbo ẹ̀yin ọmọ bàbá gbogbo yín ni mo kí lápapọ̀ gbogbo yẹn wa tá a pẹ́ síbí náà mo kí gbogbo wa pé salamu alaykum wa rahmatuhu wa barakatuhu. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. bí ìjókòó bá rí bó ti rí tí ojú àwọn àfa pé níbẹ̀ èmi jẹ́ ọmọ kan tí ó lójútì púpọ̀ ojú àmọ́ tì mí pé kí ni kí n wí
eléyìí ò ní lè jẹ́ kí n sọ̀rọ̀ púpọ̀ àmọ́ kí n tó lọ ajabi salami inni uwazika la anni ala tamayin min alhayati walakin sunnatud dini. mo kí bàbá wa gbà ọlọ́lá wa bàbá wa mi mọ́tàbà bàbá wa bá lọ́rin. inni uwazika la anni ala tamayin min alhayati walakin sunnatud dini. nínú àwọn ọ̀pá tilẹ̀ wọn nínú àwọn aṣọ wọn ọ̀kan gbòógì nínú olóyè wọn ọ̀kan ló lọ yìí ó kí wọn. inni wazika la anni ala tamayin. ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní bá bàbá ọba lọ́rin. min alhayati walakin sunnatud dini. gbogbo àwọn tá a kú pẹ̀lú wọn láwọn bàbá láwọn ọmọ láwọn àfà á mọ wọn lọ́wọ́ tipẹ́tipẹ́ ẹ̀mí wọ́n sì gùn pẹ̀lú àlàáfíà. inni wazika la anni ala tamayin. ìlú Ìlọrin ò ní bàjẹ́ lójú bàbá ọba Ìlọrin kò tún ní bàjẹ́ lẹ́yìn wọn pẹ̀lú. inni wazika ìdààmú ò ní bàbá ọba Ìlọrin kò ní bá wọn tá à ń bẹ́ lù pẹ̀lú wọn. anni ala tamayin min alhayati walakin sunnatud dini. bisimilayi kul huwa Allah. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. ẹ̀yin ọmọ bàbá wa Dáúdù Àgàkà ọ̀rọ̀ ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún péré ni mo fẹ́ ní sọ fún yín. bí bàbá èèyàn bá kú ọ̀tọ̀ọ̀tọ̀ ni bí ikú bàbá ẹni ti dùn ni. ntẹ́nsẹ̀ ń ba kó wá nínú jẹ́ nínú ikú bàbá rẹ̀ ọ̀tọ̀ ni. ẹlòmíì níjẹta tí bàbá kú nìkan ni ó sunkún tiẹ̀ àwọn èèyàn ni ó sun yàrá yẹ ẹkún ètí ó sun ló sun. ẹlòmíì irú òní ni ó sun tiẹ̀ ẹlòmíì ò wá ní sunkún tíjọ́ mẹ́jẹ̀ẹ́jọ́ pé ó dijọ́ fìdáwù kóhun tó sun tiẹ̀. àwọn kan wá ń bẹ àtijọ́ bẹ̀rẹ̀ ọ̀fọ̀ àtàrin ọ̀fọ̀ àtijọ́ parí ọ̀fọ̀ àwọn ò ní sun tiwọn káyé ó rí kọ̀rọ̀ yàrá ni wọ́n ti mọ̀ sun. ìmọ̀ràn tí bàbá ń fẹ́ lómi ní ọ̀ràn tí ní ọ̀pá lẹ́kún ìkìlọ̀ tí bàbá ẹlòmí ń fún ní ọ̀ràn tí ní ọ̀pá lẹ́kún ìfẹ̀yìntì tẹ́lòmí ìfẹ̀yìntì bàbá rẹ̀ pé aláàjì tó tún ṣẹlẹ̀ ní o tó ní ẹ má wọrí àbáyín sọ fáwọn àfa àyànjú ẹ̀ ntẹ́lòmí ọ̀ràn títí ọ̀pá lẹ́kún nù bẹ́ẹ̀ náà ara àwọn tó yẹ pé owó tàlájì ń yá wọn ní ọ̀pá wọn lẹ́kún pé tó bá fẹ́ yíwọ́ tá a bá ti dọ́dọ̀ aláàjì wọn ni lẹ́ka yíwọ́ ọ̀dà àgbà yìí bó ti wá rí lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ lórí lọ́dọ̀ tiẹ̀ náà ntí kálukú ó sunkún sí lára bàbá rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ̀yọ́ máa bá wa Kàwú Àgàkà kálukú obìnrin rẹ̀ lẹ́ni pé kí ló dùn ún lára kú bàbá òun ó jẹ́ kí n rántí ọ̀kan nú àwọn olówó kan tọ́lọ̀ ń gbà fún tọ́ da lọ́lá nílùú Basra ó wá kú àkókò díẹ̀ tí ó kú ọlọ́run á fa àìsàn sí àìsàn ń ṣe títí níjọ́ tí ikú rẹ̀ kújọ́ méje wọ́n wá fi àpẹẹrẹ hàn pé ó kú àìsàn yóò pa ó níjọ́ méje o wọ́n wá rán an létí níjọ́ kọ̀ọ̀kan títí ó fi dijọ́ tó fẹ́ kú gangan nígbà tíjọ́ tí ó kú dé wọ́n sọ fún pé òní ni o ó sì kú wákàtí méje ó wá rí i pé kíní yìí dòótọ́ náà ni ó wá pe àwọn ẹbí rẹ̀ ó pe àwọn ọmọ rẹ̀ jókòó ó pe ìyàwó rẹ̀ jókòó ó ní ìyá láyé ó sì ní bàbá ó wá pe àwọn náà jókòó ó
ó ní mo ní kí n sọ fún yín wọ́n ti sọ fún mi láti jẹjẹ ní pé òní ní kú àmọ́ yìí nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ wọ́n wá padà ti sọ fún mi nísìnyí pé wákàtí 7 ló kù kọ́dà yìí ti ń rápẹ̀ rẹ̀ nígbà tí gbogbo wọn gbọ́ àwọn ìyá rẹ̀ àti bàbá rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní sunkún ìyàwó rẹ̀ bẹ̀rẹ̀ sí ní sunkún àwọn ọmọ tó bí gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní sunkún wọn ò fúnra wọn sun wọ́n sun ẹkún tẹ́kún yìí pọ̀ títí bí n ti ń di wákàtí ni wọ́n rán létí pé ó kù wákàtí 6 o ó kù 5 o ó kù 4 o ó kù 3 o ó kù 2 o ọkẹyọ kan o nígbà tí wákàtí kan tó ń di tó kù ṣẹ́jú 10 kí ló ṣe Abdulsalami. faqala lahu ajlisuni fa ajlasu. ọba kọjú sí àwọn ẹbí rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ ó ní ẹ gbé mi dìde ó ní ṣẹ́jú 10 náà ló kù báyìí ó ní ẹ gbé mi dìde wọ́n bá gbé dìde. fa akbala alayhim. ó wá fi ẹ̀yìn tí ògiri fa akbala alayhim ó wá kọjú sí àwọn fámìlì rẹ̀. wa qala li abi. bàbá rẹ̀ lọ́kọ́kọ́ dájú kọ ó ní bá mi. ya abati. ó ní alájí àgbà. mọ́lá sí àbúkàkà. kí ni ń pa yín lẹ́kún gbà tẹ́ gbọ́ pé mo fẹ́ kú. faqala ya bunayya. bàbá rẹ̀ ní wọ́n ọmọ mi o. zakaritu fakidaka wa infiradi ba'daka. eléríire ni kò ní Allahu akbar. Allahu akbar. zakaritu fakidaka wa infiradi ba'daka. bàbá rẹ̀ ní bí mo dàgbà dé yìí èmi ò ti lè ṣiṣẹ́ mọ́ ìtí wọ́n bá ṣe lèmi ń jẹ wọ́n ló ń fún mi jẹ ìwọ ló ń fún mi mu kọ́dà ó tún ra mọ́tò fún mi ó tún kọ́lé fún mi bí wọ́n bá wá sí láyé mọ́ ta ni kí n tún sunkún bùkátà mi lè bá a ó tó kí n sunkún èébú ni fún mi pé ọmọ rẹ̀ tẹ́ ń kẹ́ ẹ ló ti kú. falitafata ila ummi faqala ya ummu. ọlẹ́ ṣeun ẹ̀yin bàbá mi ó wá kọjú sí ìyá ẹ̀ ya ummu. ya ummu. ó ní màá mi o. mọ́lá sí àbùkáàkì. ó ní kí ni ń pa ẹ̀yin lẹ́kún gbà mo sọ pé mo fẹ́ kú. fàkọ́lá tí lìtajà rú i. lìtajà rú i. fàkọ́lá tí lìtajà rú i. ìyá rẹ̀ ní kí ni ò ní pa mí lẹ́kún kírù rẹ̀ ó kú mọ́ mi lójú lásìkò yìí wọ́n ní mo fi ọ́ dájọ́ ni. lìtajà rú i. lìtajà rú i. ó yẹ kí n rántí wàhálà tí mo ṣe kí n tó bí ọ tinú oyún ni ká wí ni àbí tijọ́ kúnlẹ̀ títí tọ́ ni ká wá wò ní tó fi wá débi tó dé yìí kọ́ wá kú mọ́ mi lójú lẹ́ẹ̀kan náà kò sí gbọ́. fọlítọ̀ bàtà ìlà sàwùjà tì í. ọlẹ́sẹ̀ ń mọ́ mi ọwọ́ akọjú sáwọn ìyàwó ẹ̀. wà kọ́ọ̀lẹ̀. ó sọ fún wọn pé. mọ́lá sí àbùkáàkì. ó ní wọ ìyàwó mi kí ni ń pa àwọn ẹlẹ́kùn gbà tí mo sọ pé mo fẹ́ kú kí ló ń torí ẹ̀ ké. kọ́lát. ìyàwó rẹ̀ fún un lésì pé. lìfàkìdì bìrìkà wàhájà tí lìgẹ́yìríkà. lìfàkìdì. lìfàkìdì bìrìkà wàhájà tí lìgẹ́yìríkà. ìyàwó rẹ̀ ní kí ló dé tì ní sunkún. lìfàkìdì bìrìkà. lìfàkìdì bìrìkà. ọkọ rere ní ọlọ́dọ̀ mi n gbọ́dọ̀ mísì irú rẹ̀ mo bá mísì irú rẹ̀ ibo mo tún ti mọ̀ títí bẹ̀rẹ̀ wọ́n ìyàwó tó ń sọ pé kọ́kọ́ rẹ̀ ó kú torí ogun rẹ̀ sẹ̀rí àníkàn mọ̀ pínkún fún ọ tá bá mọ̀ pọ̀ ọmọ sí lìfàkìdì bìrìkà. lìfàkìdì bìrìkà wàhájà tí lìgẹ́yìríkà. ó sì tún lọ́wọ́ ń bi kọ́kọ́ rẹ̀ ó kú torí pọ́ fẹ́ fẹ́ mi ilé ọ ó sun ẹkún ó sun ẹ̀jẹ̀ onírẹ́ni rẹ̀ ọlẹ́kún. lìfàkìdì bìrìkà wàhájà tí lìgẹ́yìríkà. ta ló sọ fún ọ pé ó rí irú ẹ alájì òwúlò ìmọ̀ àbọ̀ sanwó ọmọ ilé ìmọ̀ sanwó léwé ọmọ rẹ alájì òwúlò bọ̀dá kìíní òwúlò ilé tó ń gbé ọmọ sanwó ẹ òun lọ kọ bí ó sì kọ òun ní sanwó rẹ́ǹtì èyí náà kó nu bùkátà rẹ tó o bá lọ́wọ́ sí kó kú torí pé ó fura mọ̀ pé ń fẹ́ nìkan tó bá kú òní rálànù. lìfàkìdì bìrìkà wàhájà tí lìgẹ́yìríkà.
ọkọ mi o ìgbọ́dọ̀ mọ́ sunkún lè fákìdì bìríkà ìmí sí oore tó ń ṣe tí ò dá mi lójú pé mo lè pàdé irú rẹ̀ mọ́ nínú ọkọ. Àwọn ọmọ wa ń lọ ilé ìwé wọn ń lọ ilé kéwú tani kí n má lè kúnlẹ̀ bá tani tiẹ̀ ò tó gbọ́ dákun sọ fọlọ́run kọjá mi rè ogun àwọn àbúrò mi ọba ń ṣe wọn ní ṣe nǹkan kan wọn ò lè rí tara wọn gan ṣe àwọn ẹgbẹ́ mi ọ̀ràn mi lọ́wọ́ njọ́ tó o tí ì kú àwọn ẹgbẹ́ rẹ mélòó lóró owó iléèwé ọmọ tí wọ́n san wọ́n di ọ̀tá ọlọ́run ní ọbẹ̀ pé dákun ṣàánú tẹ́mi rẹ bá ń sọ fún ọ pé ntí ọba ṣẹlẹ̀ kọ́ ṣẹlẹ̀ ọ̀rọ̀ yìí ibi tó yí ọmọ lọ ń sọ òun o obìnrin yìí ní ìwọ ọkọ mi níbo ni kí n gbé bùkátà lọ kí n fi ọkù kí n mọ rí ọmọ kí n máa wá gbé bùkátà lọ bòmí ń pa mí lẹ́kún. fọlítà fọta ìlọ àwùlàdì. ó lọ sẹ́wọ̀n ìyàwó mi fọlítà fọta ìlọ àwùlàdì. ìlà àwùlàdì. ó wá kọjú sáwọn ọmọ rẹ̀ tó bí. wà kọ́ọ̀dà. ó sọ fún wọn pé. mọ́lẹ̀ sí àbùkákùm. ẹ̀yin ọmọ mi kí ni tí ń pa yín lẹ́kún. sọ pé Allahu akbar. Allahu akbar. kọlu. kọlu. gbogbo wọn wòra wọn lójúlẹ̀ kan náà wọn wá panu pọ̀ wọn dáhùn olúwọ̀rọ̀ kan náà ni wọ́n sọ. lisuli liyatimi. ìwú ni mi ń bá wá dìkà. dákun sọ pé Allahu akbar. Allahu akbar. wọ́n ní lisuli. lisuli liyatimi. wọ́n ní bàbá wa kílà ní sunkún sí ọlọ́mọ tí ò ní bàbá àbùkù kan. pàlíwú ni mi ń bá dìkà. ọmọ tí ò ní bàbá yóò dọ̀ máa lé bọ́lá wọn ò bá kun. ẹ̀yin ọmọ bàbá wa gbà bí mo ti fẹ́ da yín lóhùn nùnú lisuli liyatimi. wàlíwú ni mi ń bá dìkà. kò sí bó ṣe lè tó njọ́ tó o bá ní bàbá mọ́ yóò dín nǹkan kan kù lára rẹ̀ bọ́tọ̀ bá ní kú bá rẹ̀ ó ṣe nǹkan kan lára rẹ̀ ọmọ àlè ni ọ́ kọ́dà kò àjẹ́nà òṣù ọ̀fun ọ torí ìtumọ̀ ń tọ́ sọ òun ni pé bàbá rẹ̀ ò wúlò ṣèṣe wọn wàá fún wa lówó oúnjẹ ni wọn ò ní fún ọ lówó oúnjẹ àmọ́ ń tọ́ ń gbàgbé owó oúnjẹ lọ lisuli liyatimi. bẹ́ẹ̀ ti dàgbà tó yìí ó ní tẹ́lájì ń dín fún yín tí ò yẹ nìkankan báwọn ará Àbújá bá fóònù pé kíní kan ń ṣẹlẹ̀ lọ́fíìsì ètí ń paná kíní òun kò yé ẹ̀yìn ètí ń dún lára àjẹ́ yẹn nìkọ̀ọ̀kan yín kò sẹ́ni tọ́mọ̀ bàbá yín lọ́mọ bí ó fi sí bàbá mi ò lè débẹ̀ bàbá mi ò lè túlé kan bẹ̀ àwọn tí ń ga kíní jẹ́ wọ́n ga tí ò jẹ́ wọ́n jábọ́ níbi bàbá yín so kọ́ sí kò sẹ́ni ọmọ àwọn tí ń fèsì ogun nu yín tí wọ́n sì ń wí ní ẹ̀ kí ni ń wí ní ẹ̀ lára bàbá yín kò sẹ́ni tọ́mọ̀ lisuli liyatimi. wàlíwú ni mi ń bá àdìkà. gbogbo bàbá rẹ̀ yóò dùn ó gbẹ́ngbẹ́ngbẹ́ lẹ́yìn ọmọ rẹ̀ pé mọ̀nsó níbi tẹ́yìn bá wà ẹ̀yin ni fọ́tò wa ẹ̀yin ẹ̀ máa sojú wa níbi táwọn ò lè dé ẹ̀yin lẹ lè débẹ̀ nítawọn ò lè wá mọ́ ẹ̀yin lè wá ó sì lè tẹ̀yìn lọ́wọ́ bí bàbá náà bá wá lọ àwọn ọmọ náà gbọ́dọ̀ mọ̀ pé nǹkan rẹ̀ lẹ́yìn àwọn lisuli liyatimi. wàlíwú ni mi ń bá dìkà. àwọn ọmọ bàbá yìí sọ fún un pé ọmọ tí ò ní bàbá èjìká rẹ̀ lọlẹ̀ njọ́ tó o bá ti ní bàbá mọ́ nínú àwọn bàbá tó kù lé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ mọ́ wọn rẹ̀ ló kù kò lè ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ yẹ́yẹ́ gbogbo ọmọ wọn ní ẹni tí ò ní ìyá kèé dégbò ẹ̀yìn ẹni tí ò ní bàbá náà kèé dégbò wájú torí ní tí bàbá ń ṣe kìí ṣe díẹ̀ tí bàbá rẹ̀ ọba sí mọ́ bí ẹ̀ báyìí kọ́lọ̀ ń bá ní ó ku àwọn èèyàn rẹ̀ lẹ́yìn wọ́n lè pìtàn rọ́ǹgì fún ọ àwọn tí wọ́n ń kúnlẹ̀ wájú bàbá rẹ̀ wọ́n lè sọ pé kí ni nítorí tá ń bẹ̀rù rẹ̀ wọ́n gbé wá lọ́kọ́ yà yín ni èmi a máa sọ ọmọ bọ́lọ̀ ń bá lówó wà lọ́wọ́ rẹ̀ nítorí bá fẹ́ ṣe ń family house yín tètè ṣe kí bàbá rẹ̀ tó kú bọ́ọ̀ bá fẹ́ yọ tọ́lẹ́ẹ̀tì sínú pálọ̀ rẹ̀ tó sì lu omi rẹ̀ tí wọ́n máa sàn gbàrin lé lójú bàbá rẹ̀ ní ọdún wò
jọ́tàlájì ń bẹ jọ́nà ni ó ṣe lisulil yatim. lisulil yatimi walihuni min ba'dika lisulil yatimi walihuni min ba'dika. wàláhì ẹnìkan kan ò ní sọ̀rọ̀ tó fi ṣe ń tọ́ ọbẹ̀ ṣe ó ń kálukú ọmọ kùn sínú ni wọ́n ti rọ́jú Ọlọ́run ti pé wọ́n dalẹ̀ o àjọ sọ̀rọ̀ o ẹ̀rọ kálukú ọmọ ṣe ń tọ́ ọbẹ̀ ṣe tẹ́nì kankan ò ní bí ọ àmọ́ tí bàbá rẹ bá kú tí jẹnẹrétọ̀ rẹ tí èéfì rẹ bá pọ̀ jù ó ní pírọ́blẹ́mù pé kí ló dé gan ẹ bẹ́ẹ̀ pa wá ni ṣé wọ́n ní ò ní da fáwa náà ni ẹ wàá fi èéfì jẹnẹrétọ̀ lé wa lé wọ́n bẹ̀rẹ̀ sí máa ní pírọ́blẹ́mù ni o àìsí bàbá rẹ máa ní o bí bàbá rẹ máa ń bẹ ó fi òkúta sálẹ̀ tẹ́nìkankan ò ní gbìn wọn kálukú ọmọ wọ ni afa yìí. fa inda salika nasura ilayhi wa yabuki. nígbà tí àwọn ọmọ wí bẹ́ẹ̀ bàbá yìí wá wo àwọn ọmọ rẹ̀ ó wo ìyàwó rẹ̀ ó wo ìyá rẹ̀ ó wo bàbá rẹ̀ wa yabuki. wa yabuki. òun náà wá bẹ̀rẹ̀ sí ni ma sunkún ìsunkún gẹ́. faqalu lahu ma yubkika anta. àwọn ọmọ àti ìyá àti bàbá àtàwọn ìyàwó qalu lahu ma yubkika anta. qalu ma yubkika anta. àwọn náà wá panupọ̀ ó wá bi arákùnrin yìí pé kí ni ń pa yín lẹ́kún gan. qala. má dàlà ibi tí ń lọ́nu qala. qala. ó wá fún wọn lésì wípé. abuki li'anni ra'aytu kulla minkum yabuki li nafsi lali. sọ́kẹ́ Allahu akbaru. Allahu akbaru. ọ gbọ́dọ̀ ń tóbi dáadáa. Allahu akbaru. nígbà wọn wí gbogbo tí wọ́n wí tán ọkùnrin yìí náà wá bẹ̀rẹ̀ sí máa sunkún àwọn náà wá bíi pé kí ni ń pa yín lẹ́kún ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kú tà ń sunkún yín kí lẹ́yìn náà tún sunkún sí èsì tó wá fún wọn ni pé. abuki. ó lè sunkún pé èmi ọmọ pé lérí ibú gbogbo yìí. abuki. alájì ẹ̀yin ìyàwó ẹ̀yin ọmọ àṣẹ lérí ibú nìyí. ẹ disappoint mi gbogbo wọn náà dákẹ́ pé kí ló dé disappoint bó o kí ló wá wí fún wa. abuki ni ra'aytu kulla minkum yabuki li nafsi lali. ó lẹ́kùn eré ibú tí gbogbo yín sún látàárọ̀ ó lè mi rò pé ń sunkún torí mi ni àṣẹ ìsunkún mi àṣẹ kún ara yín lẹ̀ ń sùn torí kí ni e. amma fikum man baka lituli safari. ìyá ń sunkún pé ó lòun pa jẹ bàbá ń sunkún pé òun lọ ra mọ́tò fóun kò tani ó tún ra rú eléyìí ìyàwó ń sunkún bóun bá kú talẹ́ni tí ó kọ̀ òun àwọn ọmọ ń sunkún pé báwọn bá ní bàbá mọ́ àwọn dọ́mọ òrukàn ó ní ẹkún tèmi dánú gbogbo ń tẹ́ wí kí ló wí. li'anni ra'aytu kulla minkum yabuki li nafsi lali. ó ní gbogbo ẹkún tẹ̀ ń sun tẹ̀ ń jẹra yín mọ́lẹ̀ yìí kí ni àǹfààní tí mo ní ń bẹ̀. ó lé kálukú ń sunkún eré ara rẹ̀ ni ẹ̀ sunkún èmi gangan tí mo fẹ́ pòfo ẹ̀ ń sunkún ara yín ni ó ní tọ́ bá yẹ pẹ́ kun tèmi lẹ fẹ́ sun nítorí yẹ kí n bá lọ́wọ́ yín ni pé. amma fikum man baka lituli safari. ó ní ìrí nínú yín ẹni tí ó sunkún ibi tí ń lọ bó ti jìnnà tó ni tẹ́rù tí mo sì gbé lọ́wọ́ tí ọ̀ràn kankan èmi rò pé kún tẹ̀sùn ni pé yéé kí n bàbá wọlé bálálkì á mọ̀ sẹ́rùn wọn ká sẹ́sàká wọn ká sẹ́wàárẹ̀ wọn ká ẹkún tí mo rò pé ń sunu àṣẹkún ara yín ẹ̀ ń sun. amma fikum man baka likillati zadi. ìtí mo rò pé ń sunkún sí mo rò pé ń sunkún likillati zadi. likillati zadi. mo rò pé ń sunkún pa pé ẹ̀ ń wò pé ẹ̀sìn mélòó ni wọ́n sìn mélòó náà wọ́n rí ṣe àwẹ̀ mélòó wọ́n gbà dáadáa mélòó wọ́n ṣe sọ́hun yìí báwo ni ó ti wá rí àṣẹ nítorí ẹ̀ kẹ́ẹ̀fì ń sunkún àṣẹ nítorí ara yín ni e. amma fikum man baka limadija fi turab. ó ní tí
tí wọ́n rò pé ń pa yín lẹ́kún ni pé inú kòtò tẹ́ gbé mi sí tí ò ní sẹ́nìkan tí ó dúró tì mí ń bẹ̀ tó yẹ pé mi nìkan ní dáwà ń bẹ̀ tí màá bẹ́ ń bẹ̀ lọ níjọ́ tí ò ló ń kà ẹkún pé wọ́n fẹ́ gbé mi sí kòtò ẹkún rẹ̀ mo rò pé ń sùn èrò pé ẹkún àǹfààní ara yín lè ń sùn. àmọ́ fi kúrò máa ń bá káàlì máa ń kí fi ìbẹ̀ iná ẹ̀dẹ̀ ọ̀bìnrin àrùbá bẹ̀. ọlọ́mí mi ni pé ẹ̀ ń sunkún ọjọ́ pàmùrẹ́kẹ́tẹ́ níjọ́ tí gbogbo wọn wà wọ́jú ọlọ́run tí wọ́n máa bi kálukú léèrè báwo ló ti ṣiṣẹ́ mo rò pé ń sunkún pé yé bọ́bá dijọ́ náà kí n èsì wo ń bàbá wọ́ fọ̀ bọ́bá dijọ́ náà báwo ń bàbá wa ó ṣe paasi ẹkún èyí ń mo rò pé ń sun ìmọ̀ pé ń kó àǹfààní tí ń ṣe fún yín lẹ̀ ń sun kì í ṣe ẹkún èmi gangan. súnmọ́ sàkókò aláwàjì yìí fàárọ̀kù fàìsà wákọ̀dìmọ́ta. lọ́ba dojúbò lẹ̀ kọ́dìmọ́ta lọ́ba kú bó ti wá kú ni àwọn ẹbí wa kọjú sọ̀rọ̀ pé a ṣe mistake lóòótọ́ ṣe mistake ibi tí ń lọ yìí ju ń táwa ń sọ ń lọ wọn náà bíra rẹ irú ẹkún kí ló sún bàbá rẹ kú irú ẹkún kí ló sún nígbà tí ìyá rẹ kú ó tiẹ̀ kọ́kọ́ sún ni àárín ló ti sún ni ìparí ló ti sún ni kí ni àròkàn rẹ débi ẹkún bíra rẹ ló jẹ́ ń sọ fún ọ pé etí ọ̀pá kó wá lẹ́kún lára kú ẹnìkan kọjọ tẹnìkan etí ọ̀pá kó wá lẹ́kún lára òbí ẹlòmíì ó yàtọ̀ sí tòbí ẹlòmíì ẹlòmíì ó ronú kí ni òbí mi lè bá wájú ọlọ́run ẹlòmíì ó ronú àǹfààní wo lèmi ń rí ń bẹ̀ kọ́dà ẹlòmíì ó ronú kí ni ń ṣe fún mi gan kí tiẹ̀ ní wúlò rẹ̀ tẹlòmíì bá ń sunkún níbi òkú yàrá bàbá rẹ̀ ń rẹ́rìn sínú ni àní kí ni wúlò wọn kí ni wúlò wọn amẹni alájí fẹ́ràn gba àwọn bẹ láyé amẹni alájà fẹ́ràn ẹ máa ń sọ wọn sọ ààrẹ délé rí bú wọ́n kọ́ sẹ̀sẹ̀ sọ fún wa pé bàbá yín fẹ́ràn ẹnìkan jẹ nìkan lọ ọlọ́run tó dá wa fẹ́ràn ẹnìkan jẹ nìkan lọ bàbá tó dá wa gángan kò fẹ́ràn ẹnìkan jẹ nìkan lọ gbogbo wa la wáyìn bá ti wáyìn wọn náà wo fọ́tò bá ti wà àwọn kan gán ọ̀kadà wa ni àwọn kan rìnsẹ̀ wa ni owó ọ̀kadà tẹ́lẹ̀mí gùn wáyìn ọ̀ya ni ìyín náà ni ó tún ti tọrọ èyí tó gùn lọ ní padà sékèsè yàn báwo ni tiẹ̀ ti jẹ́ bẹ́lẹ̀mí bá dé ń ta nísìnyí yóò ti mọ́tò rẹ̀ ní kó tó ṣiṣẹ́ ẹlòmí ó ti wọnú tiẹ̀ dàrẹ́tì gíláàsì ẹlòmí òróòlù wálẹ̀ yóò tó ṣe fọwọ́ gbà gbì tí o bá sì ti rí iṣẹ́ oru tí o pa dé lẹ́nu eyín wọn ni ó jọ mọ̀ pé bí wọ́n ti dá ayé ńjọ wọ́n ti dá ni pé ká fẹ́ràn ara wa jura wa lọ bí bàbá yín bá wá fẹ́ràn ara yín jura yín lọ kí ló dé tó fọ̀rọ̀ mọ́ lọ́hùn eyín wọn ni ó wá sọ pé kọ́ wá dẹ lẹ́sẹ̀ bí ìyá yín bá fẹ́ràn ara yín jura yín lọ eyín wọn ni ó dẹ lẹ́sẹ̀ tó bá wálé ń tòsí yàn yín Abdulsalami tí ó nú àwọn ọ̀rọ̀ tí òkú máa sọ tó bá ṣe tán tí ó lọ òkú ní àsọlẹ̀ tí máa sọ fún gbogbo ẹbí ẹ̀ bàbá wa tọ̀sọ̀ àti alájí wa bàbá àbí alájí wa kalẹ̀ alájí wa túnjí tọ́lágbé gbogbo yín bàbá yín náà sọ fún yín nígbà míì ọmọ òkú mi rẹ ni sọ fún tí bàbá rẹ wí kó tó kú gbogbo ẹni ọba rẹ ni rán létí tí bàbá rẹ sọ àbí tí ìyá rẹ sọ kó tó kú yóò rí rere ṣe lẹ́yìn òkú bàbá wọn tọba rí ẹ̀yìn òkú mi tọba dàrú wọn lísìtì sí tí bàbá wọn sọ àti ìyá wọn kan tó kú ni Abdulsalami sáré wálẹ̀ tòsí. wọ́n tẹ̀kúlù rúùhù. njọ́ tí kú bá dé tí ó gbẹ ẹ̀mí òkú. tẹ̀kúlù rúùhù. ẹ̀mí òkú yẹn ọmọ sọ fún fámìlì rẹ̀ pé. yá bàbí. ẹ̀yin ọ̀rẹ́ mi o. wàyà ikhwani. ẹ̀yin fámìlì mi o. wàyà awladi. ẹ̀yin ọmọ mi o. la tagurannakumu dunya kama garatini. ẹ mọ̀jà yóò ti yín ti kú tí o òkú òjì ẹ̀ mọ̀ pé ń bí wọ́n ti hùn dé lòun dé yìí
èmi rẹ náà mẹni tí ń tì wá sí mẹni tá ń tì á máa wá tira wa ní etí bèbè sàárè láti tira wa dé láti padà. làtẹ̀gúnránnákùmù dùnìyẹ kàmá galatini. bàbá yín wí fún yín pé ẹ mọ̀jà yóò tì yín ti kùtì o wọ́n tì yàn ní o wọ́n ti ti èmi débẹ̀ báyìí o bàbá yín sọ bẹ́ẹ̀. wàlá yálẹ̀ àbánábì kùmù sàmánù kàmá yálẹ̀ àbùbí. ẹ má fààyè ṣeré o àbá kú òun bẹ́ẹ̀ àbá ní kú òun bẹ́ẹ̀ mọ̀jẹ̀ kẹ́mi rẹ̀ ọmọ sọ bẹ́ẹ̀ toró kú òun náà ni. wà á tábìrú. bàbá yín lẹ́yìn ọmọ mi ẹ wòye. wà á ní ìkọlọ́fùtùmọ̀ jama'atul warisi. bàbá yín lẹ́mi náà gbìyànjú mo ṣiṣẹ́ ìjọba mo ṣe tàdá ni mo gbìyànjú lérí kémi náà kó nǹkan jọ bọ́lọ̀ ti ní ọmọ náà lọ́mọ àwọn ẹ̀ tí ẹ̀rí pín ẹ̀ bá nǹkan kan lẹ̀. gbọ̀lámù yá mi lù mí ní kọ̀tí àti ṣe hàn. ẹ jogun lẹ̀ àmẹ́mi náà ní pẹ́pẹ́pẹ́ ẹsẹ̀ tí mo ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ta ni ó jogun èyí ń nù yín. wàhálà dúnìyà yuhasibuni Allahu ta'ala wọ́n tún tẹ̀sítámùtì nàbíyà súnmọ́lá tẹ̀díwúnálì. bàbá yín ní sọ bẹ́ẹ̀ ọlẹ́mọ̀ gbádùn pẹ̀lú lẹ́mi tẹ́ ẹ bá jogún ẹ gbádùn pẹ̀lú lẹ́mi tẹ́ ẹ bá jogún ẹ gbádùn pẹ̀lú àwọn dúkìá mi kọ́lẹ̀ ẹ gbádùn pẹ̀lú ọkọ mi pé ọmọ bàbá wọn ni. ṣùgbọ́n àwọn èyí tó kù díẹ̀ kàtó níwájú Ọlọ́run èmi ní ìmọ̀ ṣèṣirò rẹ̀ ilẹ̀ tẹ́yìn jogún tẹ́ ẹ kọ́lé sí èmi ò rojọ́ báwo ọwọ́ ta mo ti gbà ogún mẹ́gbàá ní àbówó agbára mẹ́gbàá ní àbí pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́mí ní àbí tẹ́ni ẹlẹ́ni ẹ̀yin ọmọ gbádùn wèrè ilé bàbá rẹ tó sọ di sọ́ọ̀bù ńjọ́ tó ti ń gbowó bẹ̀ àdúrà wo ló sọ fún bàbá tó ní. ó tún láwọn fẹ́ increase àwọn tún fẹ́ fowó kún ǹjọ́ fàdúrà kún fún ìyá rẹ tó ní ilẹ̀ tó kọ́ sọ fàdúrà kún fún bàbá rẹ tó ní ó fi kún wọn lórí pé owó tó ń pa ń bẹ òòrì ibi ṣe ń rere bàbá ọmọ pariwo bẹ́ẹ̀ pé gbogbo ohun tí mo ní ẹ̀yin ọmọ gbádùn ẹ̀ àmọ́ àràmù tí n bá ń bẹ́ ń bẹ́ èmi ní ma ṣe kéèsì ẹ̀ níwájú Ọlọ́run. wọ́n ìsásọ̀lù alàlìjẹ̀nà sátì. ẹni ọba sojú ìsásọ̀lù alàlìjẹ̀nà sátì. ìsásọ̀lù alàlìjẹ̀nà sátì. tí a bá gbé òkú síwájú tí ìmáàmù ṣáájú tán fẹ́ kírun sókù la bàbá wa dúró àgbà àwọn afá sọ fún wa pé bí ìmáàmù bá ní Allahu akbar táwọn jama náà ní Allahu akbar wọ́n ní àní rí ni wọ́n ní rúwò kó dìde yóò wá wo gbogbo ẹ̀yin tẹ́ ń kírun sí ilé atẹ ní Allahu akbar yóò ní eré yín dàrú ẹ̀ ń sí èrè wèrè ní ọ̀dẹ̀ ẹ̀yin sọ kọ́lọ̀ ń tóbi sẹ́yìn ti mọ̀ ẹ̀yin ò mọ̀ kó tóbi ó dijọ́ tí wọ́n bá di ẹ̀yin náà lásọ funfun báyìí kẹ́ ẹ̀ tó mọ̀ bó ti tóbi tó. wọ́n ìsásọ̀lù alàlìjẹ̀nà sátì. gbà tí wọ́n tẹ́ bàbá wa kalẹ̀ tí wọ́n kírun sí wọn la tẹ́. wọ́n jẹ́ bàdùn àlì wàásìdìkọ́ yìí nínú ìmùsọ́lá. bí bàbá ìmáàmù ti sálámà ẹ̀rì pé kálukú túká. yakulu billahi. bí káwá ti ń lọ yẹn ni bàbá yín pariwo pé yé ẹ má lọ. ya àbábí. àwọn ọ̀rẹ́ mi tí wọ́n kírun sí mi la sẹ́yìn náà ń lọ náà nù. wàyà ikhwani. àwọn fámìlì mi tí wọ́n kírun sí mi la sáwọn náà ń lọ náà nù. wàyà ọ̀làdí. ọjà gbogbo ẹni ó bá rí ọmọ lọ yá. ọ̀làdí. bàbá yóò máa ké bó ti pé yá àwòládì. ya ọ̀làdí. bàbá náà ń bẹ pẹ̀lú mi àbó ti padà. ya ọ̀làdí. tọ́sọ̀ ńkọ́ sóhun náà dúró ni àbóhun náà ti lọ. ya ọ̀làdí. Abdulkadir ńkọ́ sóhun náà ń bẹ pẹ̀lú mi àbó ti ya lọ. ọ̀làdí. tọ́lá ńkọ́ sẹ́ ń bẹ pẹ̀lú mi ni àbóhun náà ti lọ. wàyà ọ̀làdí. lẹ́yìn nǹkan kọ́ nú àwọn ọmọ mi. wàyà ọ̀làdí. Ọlákalẹ̀ ńkọ́ sẹ́ ń bẹ pẹ̀lú mi ni àbó ti padà. wàyà ọ̀làdí. Ọlátúnjí ńkọ́ sẹ́ ń bẹ pẹ̀lú mi ni sódúró ni àbó ti lọ. ya ọ̀làdí. Mẹ̀múnà ńkọ́ nú àwọn obìnrin. wàyà ọ̀làdí. Ọlájókòó ńkọ́ nú àwọn obìnrin òkú ọmọ béèrè bẹ́ẹ̀. inni. bàbá yóò máa sọ fún yín pé ìní. inni kuntu alamu. èmi tí mo bí yín òkú ní sọ báwọn o pé èmi tí mo bí yín kuntu alamu. mo mọ̀ dáadáa anna limayita. pé gbogbo ẹni ọba ti kú. yusafi ayayi. àwọn tí èbá ti kú wọ́n padà gbàgbé ẹni ọba ti kú ni.
Walakin. ọmọ àbáyé náà lẹ ti ń rẹ́rìn lẹ́nu jẹta bẹ́ẹ̀ lẹ́ẹ̀rẹ́rìn àwọn kan gbọ́rọ̀ rìn wọ́n gbọ́rọ̀ ẹ̀rín wa bàbá yín ni mo mọ̀ bẹ́ẹ̀ pé ni ọba ti kú ẹ̀yin tẹ́ ẹ̀ ti kú ẹ̀ gbàgbé ni ọba ti kú ni ẹ̀. Walakin. ṣùgbọ́n o. Tansauni bi asi surya. ẹ̀mí rogun pọ́ǹsì gangan nù. La tansauni. La tansauni bi asi surati. bàbá yín ni ẹ̀yin ọmọ mi mo mọ̀ pé gbàgbé àmọ́ ẹ má tètè gbàgbé o. La tansauni bi asi surya. ẹ jẹ́ wọ́n rí yín ní rí i pé bàbá yín ní nǹkan ṣe lára yín wèrè ń jò bàbá rẹ kú tó ti lè mú kọ́kọ́rọ́ lé pamọ́ èló ní bẹ́ẹ̀ wọ́n wọ́n kọ́rọ́ nu pálọ̀ àyàn náà mẹ́ni ó mú òun ló fi pamọ́ fa ó lè gbé ansẹ̀tì wèrè ó lè gbé dáyàrí àwọn tó ń jà lájì lówó àwọn tó lájì jẹ lówó tó lè san. La tansauni bi asi surya. eléyìí bú ọmọ ni bàbá wọn kú ta ìkú tí dá wàhálà alẹ́ láàrin ẹbí ayé ọkàn kó lè ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ alájí tá n tijú mọ́ra wa lánàá náà wèrè ni ọ́ mo sọ́ọ̀rì àwọn obìnrin ni wọ́n ní ẹ kìlọ̀ fún dáadáa ẹlòmíràn ní ìtúndé yìí mọ́ ẹ bá tún rí mi yẹn pèmí lọ́ọ́ màlẹ́ ọmọ àlè ni ọ́ ó ṣe lóòní délé bàbá rẹ mọ́ bí bàbá bá kú ebọ́ láwọn ẹ̀gbẹ́ ebi bàbá rẹ ebọ́ lábúrò ebọ́ lẹ́gbọ̀n sebọ́ kùnrin kù mẹ́ ìyá rẹ ṣe kú tó lóòní dé family house mọ́ ó débẹ̀ ó gbẹ̀yìn ọmọ àbá wa káwa wọn bá yín dúpẹ́ bẹ́ẹ̀ ti jòkó tẹ̀ ń sòkú bàbá yín ní family house yìí ẹlòmíì ò lè gbé òkú bàbá rẹ̀ lọ family house wọn toró ti bá bẹ̀ jẹ́ gbogbo ń tó ti ṣe wọn àwọn náà ti rẹ́ díẹ̀ pé fi lẹ̀ yọ́sà wàá sì kú alájì àjọ ọmọ bó ti mọ. dáadáa tẹ́ ẹ ṣe sílẹ̀ bàbá yín ṣe dáadáa sílẹ̀ ẹ̀yin náà ṣe dáadáa sílẹ̀ ẹ wá free ẹ lè ro ẹ bá ti di pé kò sí alákùtà ibẹ̀ yẹn ò fẹ́ kó lè gbà yàn ẹ já lọ stadium aburú nbẹnbẹ nu kò ṣe ń kó ku bàbá rẹ lọ stadium aburú kọ bó ti há tó náà bó ti há tó nìyẹn lè ṣe abájá abdulrasaki 2016 afẹsẹ ìyàwó first daughter yín a ní inú ilé yìí ọgbà èrò mo ní bo ní kí wọn kọ́ ìyàwó ọmọ mi lọ wọn ní mọ́sálásí tèmi àbí mọ́sálásí àdúgbò rárá o lé bàbá mi iye ni ọba gbà ọba ti gba ìmọ̀mọ́ àgbà àti mọ̀ fúlàní àtàjà náà sí ọba yòókù ọmọ dúró ń ta wọn ni nígbà tí ìlà burú tí mo ṣe ń bẹ ẹsẹ ibẹ̀ náà ni ẹ ti ṣe ẹni tí ọba aráyé ò lè dúró ń ta ẹlòmíì ò lè kó òkú rẹ̀ wálé bàbá rẹ̀ torí bàbá rẹ̀ ti balẹ̀ jẹ́ òun náà tó wá sọ̀pọ́tì àní gbogbo ń tàdájú bá ṣe kò sóńtọ̀ òun àná owó lè lérí ni wọ́n ń wú ọ̀pọ̀ díjọ́ kó alájì ọmọ bó ti mọ́ afa yìí dàkú parí ọ̀rọ̀. wọ́n yìí sàgbàtọ̀ wú fílàdì yìí. ìjọ tí wọ́n gbé òkú bàbá yín fílàdì yìí síbi tí wọ́n sin wọ́n sí. yẹkulu billahi. òkú ń sọ pé. yá wàrísà máa jàmáàtú. wọ́n pe ẹyin ọmọ mi tẹ́ jogun gbogbo tí mo bá filẹ̀. jàmáàtú máa là ń kẹsí ìrànmínà dúnìá. orí nǹkan kójọ láyé tẹ́yẹ ọmọ mi ó jogún. ilà tàràkìtù lẹ́kùn. báyé ṣe yẹmi tó ilà tàràkìtù lẹ́kùn. wọ́n padà fáyé lẹ́fẹ̀ẹ́ yìí tẹ́ máa lò náà ni ilà tàràkìtù lẹ́kùn. létà ẹ̀kọ́ fún mi yìí dáa púpọ̀ mo gbádùn ẹ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ náà ẹ padà gbé mi jáde kó ń bẹ̀ náà ni. tàràkìtù lẹ́kùn. mo fẹ̀yìn ọmọ ẹlẹ̀ náà ni ẹ tẹ̀lé mi. tàràkìtù lẹ́kùn. wọ́n padà fọ ọmọ ẹbí yìí lẹ̀ náà ni ẹnìkan kan ò tẹ̀lé mi. tàràkìtù lẹ́kùn. àtẹni ọjẹ mi lówó àtẹni mo jẹ mọ́ padà fi ilẹ̀ náà ni. fatazikuruni bikasirati khairi. àtọ̀kẹ́yìn ọ̀rọ̀ wa nù ni pé fatazikuruni bikasirati khairi. ọlẹ́yin ọmọ mi o tẹ̀síkuruni bikasirati khairi. fatazikuruni bikasirati khairi. ọlẹ́yin ọmọ mi ẹ dákun bẹ́ẹ̀ bá máa sọ̀rọ̀ mi rere ni ẹ máa sọ o ẹni mo bá sẹnu yín kọ́ gbàgbé ẹ̀ ẹni mo bá sekù díẹ̀ káàtó fún ẹ̀dá ò lè rè kéré ọmọ mi àmọ́ tó o bá fẹ́ jọ́ mi eléríire tó o fẹ́ kí àbá rẹ̀ ó ṣe pèlè ọ mọ́ sọ yìí ń mọ̀ eléríire ọmọ kìí sọ bí ìyá rẹ̀ kù sí mọ́ lẹ́yìn tó kú ẹlẹ́dàájì náà lọ́dẹ̀yìn ara wọn rú fúnra wọn ọmọ rẹ̀ ní sọ̀hún bàbá rẹ̀ ní dàkọ̀ wọn alájà náà wọ́n ti bà yé ara wọn jẹ́ kí wọ́n tó kú wọ́n ò ní kúre ìyá rẹ̀ bàbá rẹ̀ nígbà tí wọ́n kú tán wọ́n wá ń sọ fún ọ pé fọ̀tẹ́sùkúrú ní. bikasirati khairi.
bọ́ọ̀ bá la ṣe ọ́ àgbọ́ àmọ́ mọ̀ sọ̀ ń ta àṣẹ tó kù díẹ̀ káàtó mọ́ rere mi ni ẹ máa sọ ẹ̀yin ọmọ mi dáadáa mi ni ẹ máa sọ dáadáa tẹ́ ẹ bá sọ làwọn màláíkà ọmọ kọ ẹ̀yin ará ilé mi dáadáa mi ni ẹ máa sọ òun làwọn màláíkà ọmọ kọ ẹ̀yin ará àdúgbò mi dáadáa mi ni ẹ máa sọ òun làwọn màláíkà ọmọ kọ ẹ̀yin ará ìlú mi dáadáa mi ni ẹ máa sọ òun làwọn màláíkà ọmọ kọ ẹ̀yin ẹbí mi ọ̀rẹ́ mi alábàáṣe mi dáadáa mi ni ẹ máa sọ ẹ má ṣàbúrú mọ́. وقد علمتكم القرآن. bàbá yín wá púrúfù ara rẹ̀ lérí ẹ̀yin ọmọ. قد علمتكم القرآن. ó ní ṣebí mo jẹ́ ẹ̀ké Kùránì ṣebí ẹ̀ké Kùránì. والأدب. bí n bá ní kúrì kankan lérí yìí kọjá pé mo jẹ́ gbogbo yóò ké Kùránì èyí ń tò. والأدب. والأدب. àṣẹ bí mo rán yín léwe. والأدب. ṣé báwọn mi kọ́ sẹ́nu yín. والأدب. wọ́n dà níyàn pé kọ́lọ́wọ́ sọ yín dà lọ sọ yín dà. ألا ترى. gbogbo ọmọ tó da ń tọ́ da tẹ́lẹ̀ rẹ wá dàrú tó ní ọ̀sọ́ bàbá rẹ ń bẹ̀ ìwọ ni Ọlọ́run. ó di ń tọ́ da lónìí kí ló fi dúpẹ́ fáwọn tó bí ọ tí wọ́n ń bẹ láyé wọ́n ń bẹ láyé wọn ò rí dùnnú àbí wọ́n bá wá kú tán kí ló ṣe lérí bú wa lè gbé mọ́tò kókì wá ó ní kó mú di wọlé bí kókì ní ṣe pọ̀ tó ní yàrá ó ṣe pọ̀ tó wájú Ọlọ́run bàbá rẹ ọba múru kókì ní yóò kú bọ̀rọ̀ àwọn mi àní sàláàdì ní ẹsẹ̀ ó tún lè kọ́ àwọn ẹlẹ́jọ́ odò wa ó tún ṣe pẹpẹ súpù bàbá rẹ jẹ pẹpẹ súpù rí ìyá rẹ mu mọtí náà ìyá rẹ tó mu mọtí náà rí àyẹ̀rọ̀sọ obìnrin léwọ̀ aṣọ àǹkárá tí wọ́n mú ìrònú rẹ̀ lọ́pàá yẹ lómi ìyá rẹ̀ wá kó tó lè máa kó gíní white táràn wọ́n máa níwọ̀nù Ọlọ́run kò ní dáa fún ọ pẹ̀lú gbogbo tó ń ṣe ni torí pé wọ́n ní kú rílérí rẹ̀ ẹ dákun gbogbo ẹni tí ò ní ìyá láyé tí ò ní bàbá láyé tí wọ́n ti kú máa rántí wọn pẹ̀lú oore àwọn tí ń bẹ láyé máa ṣe rere fún wọn ẹ̀yin obìnrin ẹ má bínú ẹ̀yin ìyá wa kí n tó parí èmi máa challenge yín púpọ̀ níbi ẹ bá ti gbogbo àwọn ọkùnrin bí ẹ bá yé wa jẹ́ dé ibẹ̀ náà la rí ìlòdè mọ̀ yìí ẹ ń bàjẹ́ wẹ́rẹ́ níbi ẹ rí ìbàjẹ́ mọ́ tọ́lọ̀ ń fún yín lọ́wọ́ dé bẹ́ẹ̀ ni kálukú ń lo yìí o ọwọ́ adọ́wọ́ yín bí o ṣe ní ìbàjẹ́ yẹn ṣé Abdulatif wàláyé àwọn nọ́mbà tí wàá jẹ́ ẹ pẹ́ mo tún sẹ́ wàláyé yín sì jẹ́ ẹ mọ̀ ẹ bó ju gbogbo wa náà ni obìnrin tó bá ṣe pé ń fọ́ọ̀sì ọkọ rẹ̀ tí ó ṣe rere sáwọn tó bí kọ́ náwó kárí mélòó ó kéré tí ó máa fọ́ọ̀sì ọkọ rẹ̀ pé ṣe rere sáwọn tó bí ọ kí ló wí àfáàdà kun. fàtẹ̀sìkúrú ni bìkásíra ti xayiri. Habibu ó ní àwọn ìyá dáadáa wọn pọ̀ yà yìí. àwọn ìyá dáadáa ni wọ́n pọ̀ yà yìí wọ́n náwó. ẹyọ mbọ lẹbi kí n gbọ́. sallallahu alayhi wa sallam. ẹyọ mbọ rẹ lẹ́ẹ̀kan sí. sallallahu alayhi wa sallam. ẹyọ mbọ rẹ lẹ́ẹ̀kan sí. sallallahu alayhi wa sallam. ẹ dákun ẹ̀yin obìnrin ẹ dákun ẹ ṣàánú wa ọkùnrin tí ó bá fẹ́ wúlò fáwọn tó bí ẹ má gbà fún ẹ pariwo rẹ̀ pé kẹ́ àwọn tó bí ọ ṣe rere sí ìyá rẹ ṣe rere sí bàbá rẹ naam. kọ́dí alámùtùkùmù kúrú àná wálé àdábà fẹlẹ́ tàǹsáòní àdùá ìgbọ̀n. ẹ ọmọ bàbá wa kàwé àga kan bàbá wa parí ọ̀rọ̀ pé wàlá tàǹsáòní àdùá ìgbọ̀n fẹlẹ́ tàǹsáòní àdùá ìgbọ̀n. bàbá yín ni ẹ má gbàgbé mi pẹ̀lú àdúrà o dákun wá sí mi fún wọn náà wọ́n gbàgbé àwọn òbí rẹ pẹ̀lú àdúrà o èmi pẹ̀lú rẹ táwọn ń bẹ láyé tà àti ikú anasita bí anaka murta inú. anasita bí anaka murta inú yabudu bí wàlláti kọ́bùrẹ́ wàbànáyìntà bí dúníyà kakusura wàgàríkìtà bí láfẹ́tì dárì àṣìbùtà bí anaka fi kúlìdé ẹlẹ́ àǹtàlífàníyàtò lùmùrí ìlàmánì àmàna mi ní àbùdé bíláì wà àmàna bíl kọ́dárì wàtàwàsàw bílí àkí wàkànù límbàdì tàwàsàw bí sọ́bùrì. màwùláìkà yálì káwọn jásà ní rọ̀bìkà jannati tajri fi àlàní àrùfọ̀ yàtúbẹ̀ lílí múmi ní fi.
anasita. anasita bí anaka murtanu. ta ló sọ fún ọ pé ọmọ lu ayé lọ kó ní kú. yabudu bí wáyé ti kọ́bùrì. tó o bá ṣe rere ọmọ ké yéyéyé nínú sáré. wàbànà ìta bí dúníyà kakusura. onílé l'Abuja onílé Èkó onílé London onílé Amẹ́ríkà gbogbo bí tó o fẹ́ nílé sí lọ nílé sí. wasari kìtàbí lásàtì dárí. lóòótọ́ ni tó o bá fẹ́ jẹ lọ́jẹ ntọ́ ọba fẹ́ wọ̀ lọ́wọ́ mọ́tò tọ́ ọba fẹ́ gùn lógùn obìnrin tọ́ ọba fẹ́ bá sùn lọ́ bá sùn bẹ́ẹ̀ ni. àṣìbùtà bí anaka fi ìkúlìdì. adáfẹ́ ni ó fún ọ lájẹ tó lò ní kú. àṣìbùtà bí anaka fi ìkúlìdì. adáfẹ́ ni ó fún ọ lóṣù tó lò ní kú. àṣìbùtà bí anaka fi ìkúlìdì. adáfọ́fà tó kọ́ ńlá kájákùn tó ní òní jáńjọ́ kan. àṣìbùtà bí anaka fi ìkúlìdì. alákòókò sọ pé bó ti ń lo ìlú ọmọ lò lọ. bali anta lifani yati umuri. ṣé wàá límì àwọn dà. anta lifani yati umuri. ọmọ àkókòrò dà. anta lifani yati umuri. ìmúrí kàràtú dà. anta lifani yati umuri. afa alábìdún àgbàdà. anta lifani yati umuri. afa lórí dà. anta lifani yati umuri. afa sẹfúra dà. anta lifani yati umuri. afa kọrọ àgbàdà. anta lifani yati afa umuri. àlékéwù dà. lifani yati umuri. àwọn ìdásẹ̀lẹ̀ àti yọmú láyọ̀ mẹ́ni àwọn dà. lifani yati umuri. ṣé wàá dá mọ́ dà ọmọ lágbáwá bẹ́ẹ̀rí pé àfa lélẹ́yìí àwọn dà. lifani yati umuri. alájẹ àgbàdà ká kéwù ká mọ kéwù ká tún níwà tí wọ́n fi lò àwọn dà. lifani yati umuri. ń wá sí àgbáyé ọmọ wọn dà bẹ́ẹ̀ bá ń kúnlẹ̀ láti àmọ́ kọ́rọ̀ òfin yanjú bàbá ń wá sí àgbáyé ń kúnlẹ̀ lọ́wọ́ báyìí nípa ẹjọ́ yanjú ẹ̀ mọ́jọ sẹ́kù. bali anta lifani yati umuri. amẹ́dí alayé dà. lifani yati umuri. afẹ́ ilé ha dà. lifani yati umuri. ilé aláya dà. lifani yati umuri. abábùbé dà. lifani yati ṣé umuri. ìbàdéńdé dà. lifani yati umuri. ṣé wàá máa wí ní fàgbàdà. lifani yati umuri. bàbá àgbàlagbàjì dà. lifani yati umuri. gbogbo wọn lọ lẹ́ẹ̀kan náà. illa man amana min abudi. ẹni tí ó wà á re tí ó lọ rí ẹni ọba gbọ́ lọ́ngbọ́n ni. billahi wa amana bil qadari. ẹni ọba gbà pé gbogbo ohun tí ń ṣe ọlọ́run ń ṣe kílọ̀ ọmọ nìkejì rẹ ti ń dáa fún tínú rẹ ń bàjẹ́ sí. kílọ̀ ní kó burú fọlọ́wọ́ olé yín sí. kílọ̀ ní ó bàjẹ́ fọlọ́wọ́ àdúgbò yín sí. kílọ̀ àbúrò rẹ ń ga tó ní ó lọlẹ̀ sí. kílọ̀ ẹ̀gbọ́n rẹ ń jẹyàn tó ní ọmọ jẹ mọ́. kíni ìyàwó rẹ kíni ń dá fún ìyàwó rẹ tó ní kó burú fún sí. má wí bẹ́ẹ̀ má kọ́ da. billahi wa amana bil qadari. ìtọ́ bá ṣe gbàkọ́lọ́ ló ṣe é. Ulaika yalqawna jazaa bika jannatin tajri fiha al-anhar. gbogbo ẹni ọlọ́run bá rán dáadáa ṣe kó ṣe é ẹni tí ń bá ń ṣàbùrú kó yí padà ọlá ló ní ní fi ṣeré ipò ló ní ní fi ṣeré owó ló ní ní fi ṣeré ọmọ ló bí ní fi ṣeré bàbá wa àgbà kàwé agaka gbogbo ohun tí wọ́n ní rere ni wọ́n fi ṣe wọ́n tún wá tó àwọn ọmọ wọn pé kí gbogbo wọn ṣeré gbogbo nkálukú wa ní rere ọ̀tọ̀ọ̀tọ̀ tí ń ṣe táyé ń sọ pé èèyàn ni ó búra pẹ̀lú ọkọ̀ ọlọ́run tí wọ́n kì í fi jẹ́rìí rọ ẹrú ọlọ́run kan mọ̀ pé èmi ní ṣe wá sí bí lẹ́nìí mo búra pẹ̀lú ọkọ̀ ọlọ́run ṣé Abdulrasaq ìwọ̀n fóònù mi ó pè mí níjẹta tí mo wá ní mo ní alọ bí bàbá kàwé agaka kan kú a lè ṣe situra ń bẹ kọ̀wá wí kankan nígbà tó wá dànù ọ ní ọ̀rọ̀ bàbá kàwé agaka kan sọ ó ní ọmọ wọn tó wà l'Abuja ó ní eléríire ni mo fi ọlọ́run ọba búra mo ní kí ló dé mo ní kí ló ṣe fún ọ ó lóun ò rí rí ẹni tí ń sọ yìí ó ní òun ò rí rí ó lóun ò rí bàbá yìí rí òun ò sì mọ rí ọlẹ́nìkan ló fóun nọ́mbà rẹ̀ lòun wá pè kí òun ò rí owó iléèwé ọmọ òun san 50,000 ó ti fi fún mi nù ọ̀rọ̀ alẹ́ àná ni ọlọ́wà ni ó ní òun rò pé yóò ní kó wọ́n wá ọlọ́wà ni kó wọ́n sẹ́ndì account number school tó ń sanwó sí wọ́n sì sẹ́ndì ẹ̀ ó ní lọ́mọ òun fi rí iléèwé lọ lọ́dún náà àgbègbè ẹni tí ń ṣe bẹ́ẹ̀ gbogbo ẹni tí ń ṣe bẹ́ẹ̀. tí ní tí ń fi ń ṣe bẹ́ẹ̀ Kíni tí fi ṣe bẹ́ẹ̀? onítàlọ́wọ́ yìí o Onítàlọ́wọ́ yín o. gbogbo ẹni tí è ṣe Gbogbo ẹni tí ẹ ṣe tó sì ní tó sì ní ẹ dákun ẹ̀yin náà máa ṣe o ẹ̀jẹ̀ wa náà máa ṣe o. torí òní kọ́ torí ọ̀la ni Torí òní kọ́ torí ọ̀la ni. nítawọn bàbá yìí ṣe lọ́dọ̀ọ̀rọ̀ yìí o Òun ló dọ̀rọ̀ yìí. nítawọn náà bá ṣe yọ́dọ̀ọ̀rọ̀ ni Òun ló dọ̀rọ̀ o.
ẹni níparí. níparí. kalimatu shahada. gbólóhùn la ilaha illallah. 12 péré. 12 péré náà nípa. ẹ fún wa lówó ni abẹ́fẹ́ ní abẹ́rẹ́. ẹ fẹ́ fún wa lówó ni abẹ́fẹ́ ní abẹ́rẹ́ wo ń bẹ̀. ẹgbẹ́ lọ tóbi. Allahu akbar. ẹgbẹ́ tóbi dáadáa. Allahu akbar. ọjà bíbù. naam. ó ní. èyí tí wọ́n fi rán bàbá sí wa òun ni wọ́n fẹ́ jíṣẹ́. gbogbo àwọn ọmọ bàbá wọ́n lẹ́ ń fẹ́rẹ̀ kù yìí. òun sí àwọn àlùfáà ni àwọn ó ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ yìí tó wù wá. wọ́n ní táwọn sì. ẹ̀yin ọgbọ́n ìlú ti kẹ́kọ̀ọ́. bóyá ilaha illallah méjìlá náà ṣe. ní lọ́pọ̀lọpọ̀ gbà. lọ́pọ̀lọpọ̀ gbà. lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n bá ń lẹ́kọ̀ọ́. lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n bá ń lẹ́kọ̀ọ́. kì í ṣe gbogbo òde lèyàn máa ń ronú pé à ń lè gbó. kìí ṣe gbogbo òde lèyàn máa ń ronú pé à ń lè gbowó. kọ́dà bó jáwọ́ olówó ni wọ́n ní. kọ́dà bó jẹ́ síbi àwọn olówó ni wọ́n ní. àbá mi ò ti gbowó tí wọ́n gbà kan lójú agbo kọ̀wárí ti kọ̀rọ̀ yàrá gbà mọ́. kọ̀wárí ti kọ̀rọ̀ yàrá gbà mọ́. ti kọ̀rọ̀ yàrá sì lóore ju tójú agbo lọ. ó lóore jojú agbo lọ. nígbàtà fẹ́ bẹ̀rẹ̀ wá sí. bàtà fẹ́ bẹ̀rẹ̀ wá sí. ẹni pé bẹ́ẹ̀ ti gbé máìkì fún mi. bẹ́ẹ̀ ti gbé máìkì fún wa. ọmọ mi kan bẹ́ẹ̀ máa sọ̀rọ̀ lábẹ́nu. wọ́n fẹ́ máa sọ̀rọ̀ lábẹ́nu. wọ́n ní kọ́ da dúró. wọ́n ní ó da dúró. nǹkan bẹ́ẹ̀ wí ni pé sáwọn onígbàgbọ́ lè fáwọn àbá ni. sọ wọn ní gbàgbọ́ lè fáwọn àbá ni. àwọn mí náà wọ́n bẹ́ẹ̀ sí lẹ́tà. ẹ̀jẹ̀ bá bẹ́ẹ̀ sọ́wọ́ sí wọn kọ́kọ́ gbàgbọ́ lẹ fún yín. àwọn ní kìí ṣe ìyá yín. kìí ṣe ìyá yín. torí pé àwọn ọmọ bàbá. àwọn ọmọ bàbá. lọ́tí bàbá wọn ètí ìkú ọmọ tí ń ṣe ni wọ́n. ọmọ tí ń ṣe ni wọ́n. ọmọ tí ọba wúlò ni wọ́n fi ètò rẹ̀ síjọ bàbá rẹ̀ máa kó á sì hàn lé mi. àwa ń dàní àlẹ́ lérí pé ọlọ́run mú wa. á sì hàn ní ìyá láyé. gbogbo àpò rẹ̀ lágbàgbé. aláàjì wa Túnjí. aláàjì wa Túnjí. aláàjì wa Kalẹ́. aláàjì wa Kalẹ́. bàbá wa bàbá. bàbá wa tó sọ. bàbá wa aláàjì wa bàbá. aláàjì wa bàbá. gbogbo wọn yìí ni wọ́n ní bí wọ́n ti ránṣẹ́ sáwọn àbá pẹ̀lú dáadáa. gbogbo wọn ni wọ́n ní bí wọ́n ti ránṣẹ́ sáwọn àlùfáà pẹ̀lú dáadáa owó wọn. kálukú ní ìhàrè tí ń kọ sáwọn àbá. kálukú ní ìhàrè tí ń kọ sáwọn àbá. bẹ́ẹ̀ bá wá jáfa tó lójútì. bẹ́ẹ̀ bá jáfa àti lójútì tó kọ́rọ̀ rẹ̀. kéde pé ọjọ́ bàbá wọn kú àwọn agbowó. àwọn agbowó kọ. mo ní ẹ̀yọ́ ọmọ ẹ̀fẹ̀ yìí wọlé. ẹ̀fẹ̀ yìí wọlé. bẹ́ẹ̀ bá fún wa àgbà. bàbá fún wa kílódétà nígbà. àmọ́ tí wọ́n bá fún wa níbèrè. níbèrè o. torí pé wọ́n fún wa tẹ́lẹ̀. wọ́n fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀. tí wọ́n bá ti fún wa yẹn wọ́n pa á pọ̀ mẹ́rin tí wọ́n tún padà máa fún wa pẹ̀lú pẹ̀lẹ́. ògùn ọlọ́run àwọn náà lágbà ń pẹ̀lẹ́pẹ̀lẹ́. ẹni torí bẹ́ẹ̀. torí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni mo ti ṣàhádà méje. olóòlù la ilaha illallah méjìlá. dájọ́ sí lápapọ̀. dájọ́ sí lápapọ̀. tí wọn náà bá lókun lọ́wọ́. wọn náà bá lókun lọ́rùn. rántí wọn pẹ̀lú gbólóhùn. rántí wọn pẹ̀lú gbólóhùn yìí. àwọn tí wọ́n ń bẹ láyé. àwọn tí wọ́n ń bẹ láyé. tọ́lá nìyẹn pé ọlọ́mọdé ṣáájú wọn. kọ́lá ní ẹgbẹ́ ọlọ́mọdé ṣáájú wọn. àfa wa ẹja sanwó ìyànà nítorí pé ti fẹ́ sí tẹnu lé iṣẹ́ tẹ́sí gbogbo àwọn ọmọ yìí pátá bẹ́ẹ̀ tí ń wíwù ni wọ́n ṣe dáadáa. kódà èmi testify sí àárín kan gbogbo àtàwọn fi ń wá bí nígbà bàbá ń bẹ láyé kò sí ti nínú dáadáa téèyàn máa jẹ pé bàbá mi mọ tọ́jú ẹ̀ àwọn ọmọ yìí try wọ́n gbìyànjú wọ́n sì ṣe dáadáa ẹnu wọn sì kò ẹ̀gbọ́n máa àbúrò mẹ́gbàá wọ́n sì máa gbà lẹ́gbàá èèyàn dáadáa dẹ̀ ni wọ́n. aláàjì wa bàbá adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run púpọ̀ ọlọ́run fìyà jẹ wọ́n kódà àwọn tá a jẹ́ family friend yìí jẹ́ orí mi jẹ́ orí mi. báyìí mo fẹ́ fún wọn sẹ wọn fẹ́ fún wọn sọ. àwọn tá a jẹ́ family friend yìí gan àwa náà gbádùn ibi tí bàbá yẹn ga dé táwọn ọmọ náà sì wọ́n náà. aláàjì wa bàbá òun ló mú owó eléyìí wá 2,000 naira àbí aláàjì wa Abdulkadir òun 500 aláàjì wa tọ́sọ̀ kàwé àwọn ọmọ owó ìrìnlẹ̀ 2,500 aláàjì wa Madibo Zulkarnain Gambari 5,000 naira ọ̀rẹ́ aláàjì kalẹ́ ọ̀rẹ́ aláàjì kalẹ́ láti Abuja is Alhaji Abdullah Ibrahim all the way from Kaduna from Kaduna 10,000 naira olómú owó ilé wa 10,000 naira we appreciate you Almighty Allah will continue being with you. ọ̀ya ewúrẹ́kù Alhaji wa Ọlátúnjí 5,000 naira
taloku baba alhaji wala toyi mama alhaji wa afele ha alhaji wa afele ha 2000 naira alhaji wa tola de 2000 oh wala da ma je sa alhaji wa biodu bala je eroto pada 5000 naira alhaji wa wala inka ataka 2000 naira left attacker right attacker engineer wa Bọ́lákalẹ́ 5000 alhaji wa antotimati bayo 500 naira ẹni kékeré wa alhaji abdulfatai 500 naira alhaji wa Yusuf Zulkarnain Gambari abi 5000 naira alhaji Majo 2000 naira ẹni tó ní 500 wáyé kan ní ṣínà alhaji wa Yusuf Gaji 5000 naira gbangba yìí ti bọ̀ yẹn alhaji wa yẹn nọ́ọ̀gì chairman ok ṣínà níta àkọ́kọ́ bàbá wa ni nọ́ọ̀gì chairman 500 yìí alhaji olùkọ́ bàbá wa gbàgbà alhaji Abdulrazak agbẹ̀yẹ̀gì kó. Allahu Akbar Razaki Abdulrazak Lawal Amobiya alhaji wa imamu ni 200 naira Nuruddin IDP 500 naira alhaji Abdulgani naibi imamu aja oni 1000 naira so taluku to now ìwọ ni wọ́n tó kó tàlẹ̀ jànú àlìjànú yọ ọ́ mà aláàjì máa bọ́ lẹ́jì náà góòdè 10,000 naira gàzí. ọ̀yà tàlọ́kàn ọjọ́ ti lọ ẹ̀yà farabalẹ̀ fún kálíwọ́jì. nígbà àwọn ìyá wa wọ́n bẹ̀rù owó yìí o àwọn ìyá wa. Alhaji wa Dambosa 10,000 5,000 naira alhaji wa Dambosa alhaji wa Tawa Agaka 1,000 naira ẹjẹ káwọn àyà bíi méjì wá sí ẹjẹ wọn wá sí. ẹ lọ́kùnrin ẹ̀yìn ìyá wa ẹ̀yìn lè síwì lẹ́ẹ̀kan náà wọ́n ti ròyìn yìí àbí wọ́n ti ròyìn yín dáadáa lẹ́ẹ̀kan kó bá wà ẹ̀ ń ràn wá lọ́wọ́ ni ẹ̀ ń kó wà kó bá wà o lọ àlùbáríkà o ọlọ́wọ́ yìí ọ̀yà àyà àbúgbà wọn yà wá àwọn náà ti ń tẹ̀lé bọ̀ pápápá. كلمة مشاركة. خاف يدك يا جو قلب بسيط ولا كلمة مشاركة. خاف على بدنا قسم إلى أبو بنا لما في. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله. ألا بذكر الله تطمئن القلوب. فاعلم أنه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. wọ́n ká dìde nàró ní káfíwì ẹni tó ń bá a bá ti dẹ́sẹ̀ rẹ̀ ayọ̀ ńlá rẹ̀ o gbogbo wa ẹjẹ́ dìde nàró. bàbá wa alájí wa nílé mọ́mọ́ náà dìde. bàbá wa nílé mọ́mọ́ náà dìde. ẹ̀yin láti rò má gbàlagbà ní. àwọn ikọ̀ ọ̀tọ̀ làbílẹ̀ káyọ̀ ní àwọn àgbàlagbà gbogbo wa ní kájọ wí gbogbo àwọn náà bàbá gbogbo wa ní kó lé òkè jù torí pé bàbá rẹ̀ tiẹ̀. الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب فاعلم أنه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا
ètò ìsìsẹ́ lọ́mbẹ̀ ó ti lápá. Àmúládà rẹ̀ bàbá. Àmúládà rẹ̀ bí ọba wa. Àlékún àánú àlékún ìkẹ́. Ọ̀rọ̀ ṣe fún wa. Ẹni lè yí láfíkà. Gbogbo tí bàbá fi lè pátá. Wọ́n jọ kankan bàjẹ́ mbẹ́. Wọ́n jẹ kankan sọ̀fọ̀ mbẹ́. Wọ́n jẹ kankan rà rẹ̀ mbẹ́. Ojú wọn ti dá tó. Kí ẹ̀yìn wọn dá. Tó dá jù bẹ́ẹ̀ lọ. Gbogbo táàlà ọmọ sẹ́wà sí fún ọba. Ìtọ́nu wa ti ṣe fún ẹyin. Òwò aṣọ àbẹ̀rẹ̀sẹ̀ kí adúlá bá. Wọ́n jẹ́rìí sí bẹ́ẹ̀. Ṣàbẹ̀lẹ̀ tí mi. Wọ́n jẹ́rìí sí bẹ́ẹ̀. Gbogbo tí bàbá fi lẹ̀. Wọ́n gbà wọ ara wọn. Wọ́n gbà fúnra wọn. Ọlọ́run fi ń kó wọn. Ọlọ́run máa kó wa sí o. Ìlàbí bismillahir rahmanir rahim. Ìlàbí oríṣi. Ìlàbí ìlàbí kan sí. Gbogbo wa náà ta tó. Dọ́pọ̀. Kí àwọn mowó wá. Torí àwọn ọmọ òkú. Torí wa. Bàbá Mọ̀lánà ṣe Abdulrasaki ọjọ́ àgbà. Bàbá ṣe Abdulrasaki ọjọ́ àgbà. Bàbá Mọ̀lánà ṣe Abdulrasaki ọjọ́ àgbà. Owó tó ń jù sí mi lápò ní. Wọ́n jí àwọn àbá àṣẹ sápò. Odidi pásù. Kèsì ṣe 10 naira. Kèsì 20 naira. Kèsì 50 naira. Kèsì 100 naira. Kèsì 200. Látẹ̀rí wọn. Ògbẹ́ tó mú wa bẹ́ẹ̀. Ọlọ́run kọ́ ká wò kú wa. Kò sí náà rọ̀ fún wa náà. Ádámù wa ń sàkámọ̀. Nínú lílá fi wọn. Bàbá wa Mọ́díbọ̀. Ọlọ́run kọ́ kẹ́ àwọn àgbàlagbà tó ti lọ. Wọ́n ló lóore àwọn ní. Tọ́lọ̀ ń ṣe báyìí náà. Allahumma salli ala sayyidina Muhammad wa ala ali sayyidina Muhammad salatan تنجينا بها من جميع الآوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات. علم ترى لم نشرك gbogbo ibi tó bá wà nàka àtáyà. Ẹni alájí wa kalẹ̀ ní kanáwó ẹ̀ sí. Ẹ máa béèrè ní tẹ́ ẹ bá fẹ́. Tó máa béèrè oore tẹ́ ẹ bá fẹ́. Ẹni wá sí táwa ṣe ń bí lónìí. Wá sí táwa ṣe yàn yín lónìí. Kìí ṣe wá sí kí a wá yíyàn. Kìí ṣe wá sí ká wá yíyàn. Ìrè tí ẹ sábà ṣe. Àwọn ìpèyè sábà ṣe o. Àti pé bí àwa sọ̀rọ̀ Ọlọ́run. Àwa bá ara wa sọ̀rọ̀ Ọlọ́run ni. Àṣùwà ṣàdúrà. Àmọ́ máa ma bó tilẹ̀ wò kọ́ jẹ́. Bó tilẹ̀ wò kọ́ jẹ́. Ẹni tí àánú àti oore bá ń tàtọ́dọ̀ rẹ̀ dọ́dọ̀ rẹ̀. Ẹni tí àánú àti oore tí wọ́n ń tàtọ́dọ̀ rẹ̀ dọ́dọ̀ rẹ̀. Ọgbọ́dọ̀ fún kọ́ wá lọ ráyè tí. Ọ̀wá ní ayé fún ni ayé òsìwò ní fótó ní ààrẹ dọ́dọ̀ rẹ̀. Èmi máa ń wí dáadáa. Àwọn àlùfáà máa ń wí dáadáa. Bí ẹ bá jẹ́ ìyá rẹ̀. Ẹni tí ń ṣoore fún ọ. Ẹni tí ń ṣoore fún ọ. Àwọn kan máa ń bú ìwọ nìkan sí wọ́n yìí. Ìwọ nìkan máa ń yí. Owó ọmọ ọkọ nù. Àmọ́ tọ́wọ́ nígbà wọn ní ọ̀dà ńkọ́. Gbogbo wa ni ká na ìka. Gbogbo wa ni ká na ìka rí. Tìtàtáyà àbí ọlọ́dẹ rí àbí kásẹ̀ bẹ́ẹ̀. Ọlọ́run gbọ́wọ́ sí kásẹ̀ bẹ́ẹ̀. Alámúlẹ̀ṣẹ̀rẹ̀ akọ. Alámúlẹ̀ṣẹ̀rẹ̀ akọ kan. Gbogbo tí ń jẹ́ ìdùnnú alájọ. Gbogbo tí ń jẹ́ ìdùnnú ní. Ìbànújẹ́ òní wọ̀. Ìbànújẹ́ òní wọ̀ kẹ́kẹ́ náà. Ẹ̀la gbogbo ibi tí wọ́n ti ń ṣàdúrà fún yín láyé. Ọlá gbogbo ibi tó ti ń ṣàdúrà fún yín nílùú yìí. Ọlá gbogbo ibi tó ti ń ṣàdúrà fún yín nílùú yìí. Ọlá ibi tó ìgbà àgbàkà yín ni wọ́n fi ń rí ìmọ̀lẹ̀ tí wọ́n fi ń tanẹ̀. Ọlá ìgbà àgbàkà yín ni kálukú fi ń tanẹ̀ ìmọ̀lẹ̀. Ọlá gbogbo ẹgbẹ́ ìgbà àgbàkà yín ni fi ń rọwọ́ tì bọ́. Ọlá ìgbà gbogbo ẹni tó yẹ àgbàkà yín ni fi ń rọwọ́ tì bẹ́ẹ̀ ni. Àtẹ̀ntó lè wí àtẹ̀ntó lè wí. Ọlọ́mọdé ọ̀rọ̀ yóò jà. Ọlá dùnú ilé ọlá dùnú. Tọ́lá bá ṣe dáadáa yóò ṣe bẹ́ẹ̀ dáadáa yóò mọ̀ fún ọ. Bismillahir rahmanir rahim. Alam nashrah laka sadraka wa wada'na anka wizraka alladhi anqadha dhahraka wa rafa'na laka dhikraka fa inna ma'al usri yusra inna ma'al usri yusra fa idha faragta fansab wa ila rabbika farghab. Subhana rabbika. Kí gbogbo akáfarabalẹ̀ má ti lọ ẹlẹ́kùnrin má ti lọ nísìnyí.